Àyìnkẹ́ ó kú ọdún kò pẹ́ láyé. Rahimat ṣe bí ìwọ ni ń ké sí, ọmọ Ìṣọ̀lá ṣe bí ìwọ ni ń wé hàn. Ire ló ní orí rẹ̀ àfiré ni ó. Àyìnkẹ́ adé o, gbéra nílẹ̀ o, dìde o, ọdún ẹ lóde. Olóríire ni okú ọdún okú yẹ̀dún okú àṣeyẹ kú ayẹyẹ oríkà ọdún. Orí adé mo ló sọdún èyí ipò ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba. Ìrọ̀ ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún bí oyin ti ṣe tiẹ̀ nínú afárá. Àgbáyún ṣe tiẹ̀ léso bí ìrèké ti ṣe tiẹ̀ lákùrọ̀. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba. Rahimat ọmọ Ìṣọ̀lá ṣe bí ìwọ ní ké sí ọdọọdún la rórógbó, ọdọọdún la ráwùsà, ọdọọdún la rọmọbì lórí àtẹ. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe òní kánjú kú máwọn òbí rẹ̀ lójú lágbára Olódùmarè ìwọba. Àyìnkẹ́ adé Rahimat ṣe bí ìwọ ní ké sí, àti ire ní Abibat lónìí máa kí ọkú ọjọ́ ìbí nípò ọ̀pọ̀ rẹ̀ láyé nínú àlàáfíà ara. Adémídé náà tún ní máa kí ọkú ọjọ́ ìbí nípò ọ̀pọ̀ rẹ̀ láyé. Pàṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba. Àyìnkẹ́ adé Rahimat ṣe bí ìwọ ní ké sí, àti ire Abibat tó ní máa pé àbúrò bí irú rẹ̀ sọ wọn láyé. Ó ní máa pówó rí ọmọ pọ̀ sí ni, ọlá rí ọmọ pọ̀ sí ni, àrísìkí rí ọmọ pọ̀ sí ni. Iṣẹ́ rẹ̀ ò ní ìdí iṣẹ́ mọ́ lọ́wọ́, oníròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba. Àyìnkẹ́ adé ọmọ Ìṣọ̀lá ṣe bí ìwọ ní ké sí, àti ire Abibat àti Adémídé wọ́n ní máa gbalẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ, wọ́n ní máa kì í ní mẹ́sàn-án méje. Abẹ́òkúta ní ìṣèlú àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ Ẹ̀gbá ọmọ rò lọ́ta ọmọ Olúgbọ́njọ bí ọmọ azẹ́tì mumi kíkan. Ẹ̀gbá ọmọ yóò lòrò kúkú kí Ẹ̀gbá tí wọ́n ń bọ́ lọ́yà dódò ta ọmọ Lísà bí ọmọ gbogbo àkàlà. Orí ọba márùn-ún níjẹ́ lòdì Ẹ̀gbá aláké gbogbo wọn dádé. Olúbàrà wọba, Àkúrẹ́ ọba, Ọ̀ṣìlẹ̀ wọba, Olúwo dúró wọba. Aláké Ẹ̀gbá ń kọ́ sí ń bẹ́ẹ̀ ládàá fi àrọ̀bà òkúkú ní ìjẹ́ ìgbàmúdé tí mo sẹ́yìn oró tí jẹ́ tẹ̀gùn mọ́lú. Nínú ilé àwọn bàbá rẹ̀ ní Ẹ̀gbá ọmọọ̀rọ̀ lọ́tà. Ẹ̀yin lọmọ yóò lòrò kúkú ké nàmúnàmú lóhùn orò. Ọmọ orò tí pagi orò tí pọ̀pẹ̀, orò tí pagbágùn dáwọn pòkì bàbá tó bí ọlọ́mọ ìgbàmúdé tí mo sẹ́yìn orò tí jẹ́ tẹ̀gùn mọ́lú. Ẹ̀yin lọmọ àjọgbẹ̀rú mẹ́jọgbẹ̀ ẹ̀kọ́ ẹ̀rú ní ìsinmi ẹ̀kọ́ òsèyàn. Lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá ọmọọ̀rọ̀ lọ́tà. Àyìnkẹ́ adé Rahimat ṣe bí ìwọ ní ké sí, àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba. Bí ó bá pé ta ní ìkéwì ìlàjẹ̀ ìgbà orí adé àlà